Ọmọ Yorùbá ẹ kú dédé àsìkò yìí, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, according to the time tí mo wá bá yín. Ọ̀rọ̀ tá a rò pé kúregbé kò mà kúregbe. Ṣèbí à ń gbọ́ tẹ́lẹ̀ pé ọ̀rọ̀ ṣàríà ò ló ṣàríà nípínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn tí gómìnà ti jáde wípé àyè ò ní yọ ń bẹ̀. Ẹ gbọ́ kí ló tún ṣẹlẹ̀ lẹ́yìn náà, nígbà tí àwọn àgbààgbà kọ̀ọ̀kan jáde nínú àwọn mùsùlùmí tí wọ́n ní kò sáàyè irú ẹ̀ lóòótọ́ torí pé kò sí ìlànà fún un nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ wá gbọ́ nǹkan tí àwọn tí wọ́n pera wọn ní mùsùlùmí tí wọ́n sọ jẹ́ pé alákatakítí Olúwo ti ìlú Ìwó ẹ̀kúkú já sọ̀rọ̀. Gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́mèsì, gbogbo ẹ̀yin ọmọ ìlú tẹ́ sọ̀rọ̀ wọ́n ní ẹgbẹ́ nu yín lọ́wọ́ o. Ọjọ́ 9 ló kù kí wọ́n fi ṣàríà lọ́lẹ̀ nílùú Ọ̀yọ́. Ṣé yóò ṣeé ṣe àbí ò ní ṣeé ṣe? Ẹ máa bọ̀ ẹ wá gbọ́. Ẹ máa wo àwọn fídíò kan, wọ́n sì ka àwọn kókó ìwé ìròyìn kan tí wọ́n kọ síta fún yín kẹ́ ẹ lè bá a gbọ́ yí pé kò sí ohun tó yẹ ẹ́. Eléyìí ló wá mú kí wọ́n pe ìpàdé kan bíríkótó bíríkótó níbi tí wọ́n ti ń yọ́ pàdé ṣe, ṣùgbọ́n àṣírí wọn ò bò, ògúlùntù òun òkò làwọn ọmọ Ọ̀yọ́ fi tú wọn ká. Ẹ gbọ́ ni mo fi sọ wípé Olúwo ọgbà ògúlùntù òkò bàbá ògúlùntù ààfin ẹ̀ jóná tán díẹ̀ lókùn, torí pé ṣe bí gbogbo èèyàn ló mọ̀ pé ají ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ kìí ṣe bí bàbá ẹnìkan kan. Yàtọ̀ sí yìí, ìran Yorùbá àṣe kọpíkọpí. Ìran Yorùbá àwa ni a máa ń gbé ìgbésẹ̀ tá a bá gbé làwọn yòókù ń tẹ̀lé. Ẹ gbọ́ nǹkan tí Àṣeyíkì Dáúdù tí gbogbo èèyàn mọ̀ sí Múfìtì Àlìmúfìtì, ẹ gbọ́ nǹkan tó kọ́kọ́ sọ. Tí n bá ti gbé yín débẹ̀, ìwọ̀n àgbé yín lọ sí ọ̀dọ̀ Olúwo Ọba Abdulrasheed Olúwo. Ẹ jẹ́ kémi ó béèrè ìbéèrè kan lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi. Ẹ jẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ mi pé ṣé ìlú Ìwó nìkan ni mùsùlùmí wà ní? Ṣé ìlú Ìwó nìkan gangan, ìlú Ìwó gangan nìkan ibẹ̀ láti lè rí mùsùlùmí? Kò sí mùsùlùmí gidi àtàwọn tó jẹ́ tí àwọn olóyìnbó pè ní fanatics nílùú míì. Àti pé kí nìdí àti túmọ̀ tó fi jẹ́ pé dandan ìlú Ọ̀yọ́ lẹ ti fẹ́ bẹ̀rẹ̀? Ẹ mọ̀ pé àròkò ọjà ni wọ́n ń pa fún bàbá wa olóyè Sunday Igboho àti gbogbo àwọn ọba. Nínú fídíò tí mò ń gbé bọ̀ tó jẹ́ ti Olúwo, ẹ gbọ́ wíríwíri ọ̀rọ̀ tó sọ níbẹ̀. Ẹ máa farabalẹ̀ gbọ́ àwọn ọ̀tàn tó pa fún gbogbo ọba tó ó jẹ́ kó yé gbogbo ọba tí ọba tẹ́ lọ́rùn pé kó wá bá òun. Ṣùgbọ́n láwọn òjò dúró dìgbà táwọn ọba wà bá kó tó di pé àwọn ọ̀dọ́ wọn kógun jà. Máa gbé fídíò báwọn ọ̀dọ́ ṣe kógun jà náà wá, gbogbo wa láàjọ fojú ara wa rí, táàjọ máa rí bóyá wọ́n ṣe kó ogun jà Olúwo nítorí ọ̀rọ̀ ṣàríà. Àmọ́ nítorí àsìkò, ẹ jẹ́ sáré gbé yín débẹ̀ ní pápápá kẹ́ ẹ gbọ́ nǹkan tí ohun tí Ṣèyíkì Dáúdù ìran kíná pé Ṣèyíkì Dáúdù Ìmírà Malasan, the Grand Mufti of Yorùbá land. Malasan, ṣé èdè ṣó kọ Yorùbá ni Malasan? Ṣé orúkọ Yorùbá ni Dáúdù? Fílàní ni. Fílàní làwa mọ̀ tí ń jẹ́ Dáúdù láti gbà wáṣẹ̀. Ẹ gbọ́, kí ni Fílàní wá tó fi di Mọ́fìtì ilẹ̀ Yorùbá? Ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ gbọ́ o, wọ́n ní no going back, no going back. Sharia law, Islamic leader insist òun rèé.
òun rèé ẹgbẹ́ agbọ́n nǹkan tó sọ nítorí àsìkò. Sheikh Daudu Imran Mollasan, the Grand Mufti of Yorubaland and Amir of Jama'atu Tawali Muslimin worldwide, has threatened the individuals and groups and even the government opposed to establishment of Sharia court in Oyo State and other Yoruba states. Ṣé bẹ́ẹ̀ ń gbọ́? Speaking in Yoruba in recent video on Facebook page, Sheikh Malam stated that Sharia law is a part of Nigeria constitution alongside Christianity and traditional worship. Ẹ máa gbọ́ tán wípé Sharia law ó wà nínú òfin Nàìjíríà pẹ̀lú ẹ̀sìn Islam, Christianity. He argued that opposition to this proposed Sharia council in Oyo State is unjustified, and therefore there is no going back on it. Come 11th of January 2025, nothing will stop us or disturb us from doing it. Only lẹ́yìn ní 11th ọjọ́ kọkànlá oṣù kìíní ọdún 2025, ó ní òsì Júpítà náà tí ó dá àwọn dúró. Ẹ gbọ́ ẹ̀yin ọmọ Yorùbá, ẹ wá gbọ́ kà síwájú. Islamic cleric went on issue threatening, starting, if you come out for us, we will beat you to stupor. We will say we want to impose Sharia. Do we say we want to impose Sharia on other religions? He emphasized that Sharia has been part of Nigerian constitution since the inception of Nigeria, and Yoruba land will still demand Sharia even if we were no longer a part of Nigeria. Ẹ gbọ́, tí a bá kú lórílẹ̀-èdè Nàìjíríà tá a dá dúró láwa ara wa, ṣé a ní béèrè òfin mọ́? Òfin Ṣẹ̀ríà la máa pè níbi tí wọ́n ti ń gèèyàn lọ́wọ́ tí ò sí dáríjì ń bẹ̀. Inú ẹ̀wọ̀n èèyàn yìí ẹ̀yin sì lẹ burú jù. Máa gbé fídíò bàbá Akéwùgbà Gold wá ní kété lẹ́yìn eléyìí. Ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Bí n bá ti wá kó ń bẹ̀, màá gbé yín lọ sí ọ̀dọ̀ Olúwo of Ìwó. Ẹ farabalẹ̀ wo nǹkan tí Olúwo of Ìwó náà sọ. Ìwọ́n á gbé yín padà sí bí bó ṣe di kí ni ká pè woro sí woro níbi ìpàdé àwọn àgbààgbà yìí tí wọ́n fẹ́ fi ọ̀tẹ̀ tí wọ́n fẹ́ fi dá ìran Yorùbá rú, tí wọ́n fẹ́ fi ọ̀tẹ̀ tí wọ́n fẹ́ fi tú wa ká ní ọdún tuntun, tí wọ́n fẹ́ fi pé torí pé nǹkan táwọn gbà lọ́dọ̀ àwọn òyìnbó lọ́hùn-ún, tí wọ́n fẹ́ fi torí ẹ̀ tí wọ́n fi fẹ́ da ìjọba orílẹ̀-èdè Yorùbá rú. Ẹ jẹ́ sáré gbé yín dé ọ̀dọ̀ àfáà àgbáyé yìí. Ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Ọ̀yá bẹ́ẹ̀ ṣe ń wọlé, ẹ dákun ẹ máa bá mi pín, ẹ máa bá mi tẹ like, ẹ tẹ love, ẹ jẹ́ ọwọ́ gbòòrò ayé lọ. Ẹ ṣé. Ọ̀yá òun rèé. Sẹ̀rí àwọn ológun yẹn wá. Tẹ́nìkan di mùsùlùmí tó jẹ́ òyìnbó, ó di mùsùlùmí tán. Lẹ́yìn ọdún kejì tó di mùsùlùmí, ó wá rí àwọn àádá mùsùlùmí, ó rí ìwà wa, ó rí pé ìwà mùsùlùmí ló burú jù ní gbogbo ayé. Ó ti wọnú ìsìlámù tán. Ó wá rí ìwà mùsùlùmí tí wọ́n pààyàn lónìí, pààyàn lọ́la, ẹ̀jẹ̀ lẹ̀ lónìí, tẹ́lẹ̀ gan, ó tún Allahu Akbar lérí pé wọ́n fẹ́ dúnyà. Kí ni wọ́n pa ẹnìkan? Ọkùnrin wa ó wá sọ̀rọ̀ òun lè bo àwọn àfa Alárúbáwá tù. Ó wá pé alhamdulillahi alladhi ja'alani an a'rifa al-islam qabla an a'rifa al-muslimin. Àwọn Ọlọ́run dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run ní kó wọn mọ ìsìlámù kó wọn tó mọ mùsùlùmí. Tó bá yẹ pé àwọn mùsùlùmí lòun bá kọ́ mọ̀ kó wọn tó mọ ìsìlámù ni wọn ní sẹ́sẹ̀ ìsìlámù. Torí ẹ̀sìn yẹn dá àmọ́ àwọn tí ń ṣe èèyàn burúkú ni wọ́n. Àwa mùsùlùmí là dájú gbogbo ayé, àwa là ń rún jù ní gbogbo ayé.
bàbá ní ta lọ́pàá yẹn jù láyé lónìí mùsùlùmí lọ́pàá yẹn jù. ẹ ti gbọ́ pípọ̀ ẹ̀yin mùsùlùmí yìí náà ẹ̀yin náà lálágídí bẹ́ẹ̀ bá dá ṣàríà lẹ̀ ẹ̀yin gan-an lẹ́ẹ̀ máa lù fi hàn jù àti pé àǹfààní kí ló fún wa ní Zamfara ní ìyá 2002 wọ́n bẹ̀rẹ̀ ṣẹ̀ríà ǹjẹ́ ṣẹ̀ríà yìí pè wọ́n lẹ́yìn lọ́rọ̀ lẹ́yìn Ọbásanjọ́ ló wà níjọba nígbà náà àwọn ayé ń pariwo Ọbásanjọ́ ní yóò kú natural death ni kí ni ìdí tó fi sọ bẹ́ẹ̀ ni wípé àwọn tó mú nǹkan wọn wá ni wọ́n gbégilé àbí wọn gbégilé lọ́rọ̀ lẹ́yìn nígbà tó bá di pé òfin yìí àwọn ń fọ́jú fọ́ra wọn lójú ẹni bá ṣẹ̀ wọn lọ gbéwèé wá pé ìfọ́jú ló ń tọ́ fún ẹ wàá sẹ́ǹdì ẹ̀ sílẹ̀ Yorùbá ṣáà tí ìgbọ́n nìsín ẹgbọ́n nǹkan tó lùwòsàn kó tó di pé kò wọ́n ọ̀bọ sí lórí kó tó di pé àwọn ayé pariwo lé lórí pé àwa ò fẹ́ àgbà òun rèé ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá mi ṣí àìtò yìí ẹgbọ́n nǹkan tí Olúwo tìlú Ìwó ẹgbọ́n nǹkan tó wọ́n sọ. ẹ̀bà pátá tó ṣe torí mo ń gbọ́rọ̀ mufti látijọ́ ìlú máa pè ní ó tún lékèkà fighting for the rights of the Muslim Ummah. What was that? What is that? What we are lacking, what the Muslims lack, is to ask for their own rights. When it comes to custom and tradition, the customary court is there. Pambere customs law. Mùsùlùmí àwọn ìyàwó wa tó lóun ò fẹ́ràn ọkọ ìmọ̀ tó sì fẹ́ kọ́kọ́. Àbí ọkùnrin tó lóun ò ní ìyàwó yìí ìfẹ́ mọ́, mo sì fẹ́ kọ́, ó sì jẹ́ mùsùlùmí. Bóò ni mùsùlùmí ó ṣe lọ sí kóòtù àwọn customary àbí tí ó lọ sí kóòtù high court tí ó mọ̀ nípa ẹ̀sìn wọ́n gbà sí kátá kò àìmọye èèyàn tó fẹ́ kọ̀yàwó tó jẹ́ kó Ìlọrin ní ọgbà lọ ìṣòro ní Yorùbá wọn ní Yorùbá tó jẹ́ pé pàtó fẹ́ kọ̀yàwó wọn láti lọ sí London. Ṣé Yorùbá tí a bó orí ti yí rán mọ́ ni ẹ̀yin Yorùbá Muslims ní tó tọ́ sí mú ìlàbí rùn ẹ jẹ́ kí àwọn tó bá fẹ́ ṣẹ̀ríà lọ tí ṣẹ̀ríà court bá ti wà èmi sì ti bèèrè fún un tí ṣẹ̀ríà court bá ti wà ní ilẹ̀ Yorùbá kò sẹ́ntọ́ sọ ń pé kí ẹni tí ń bọ̀ ìsàkọlọ ọ̀dọ̀ kò sẹ́ntọ́ ní kí ẹni tó jẹ́ Christian ọlọ ọ̀bẹ̀ kí Christian náà béèrè Christian ló ti ẹ̀ ní high court nítorí àwọn missionaries ló mú education western education so àwọn ní ẹni high court. Yes, high court that we are using right now and the magistrate court belongs to it's a foundation of the Christian missionaries. It is not the foundation law for the Muslim missionaries that first came. Àwọn Mùsùlùmí lọ́kọ́ wá sí Nàìjíríà sí ilẹ̀ Yorùbá. Àwọn ní ẹ̀kọ́ ọkọ̀ wa bí ẹ ṣe ń kọ̀wé, bí ẹ ṣe ń kà nǹkan. Ní táwọn ọ̀pọ̀ wa kéwù ní ẹ̀kọ́. Àwọn ọ̀pọ̀ wa ní Western education. Kéwù. Ìgbéyàn education tọ́kọ́ wá sílẹ̀ Yorùbá ní kíkọ ní o àti ní kíkà.
kéwú lọ́kọ́ wa. Allahu Akbar. Àfẹ́ tí ọba mọ̀ta àbímọ̀ náà fi kìí. Ẹ ti rí, ẹ ti gbọ́, ó tún sọ̀tàn èdè yìí lórí wájá kó di woro sí oro. Ìtàn wípé mùsùlùmí lọ́kọ́kọ́ dé, kìíní kan lọ́kọ́kọ́ dé, ìgbà kan lọ́kọ́kọ́ dé, tẹ̀mẹ̀dù mùsùlùmí òun ló mú ẹ̀kọ́ wá. Ẹgbọ́n ta ló kọ́kọ́ mú ẹ̀kọ́ wá sórílẹ̀-èdè Nàìjíríà? Ó ní àwọn mùsùlùmí ni wọ́n kọ́kọ́ kó ẹ̀kọ́ wọ̀lú, ìyẹn àwọn Lárúbáwá. Ẹ gbọ́ ìtàn, ẹ gbọ́ ìtàn, ẹ wá farabalẹ̀ kẹ́ máa wò ó bí àwọn ọ̀dọ́ bí wọ́n ṣe yàgò wọ́n, tí wọ́n jẹ́ kó yé wọn wípé eléyìí a lè gbà. Ṣé ẹ mọ̀ wípé gbogbo ènìyàn kọ́ ni yóò sùn tí ó kọrí síbì kan náà? Ẹ gbọ́ mi dáadáa. Àwọn aráàlú fúnra wọn ni wọ́n sọ pé tó ọyá o, àwọ̀ ọ̀fẹ́ àwọ̀ ọ̀gbà. Ẹ lè tẹ̀síwájú láti máa fi ẹ̀tàn kó àwọn èèyàn. Nígbà tẹ́yìn kan bá lọ gba owó lọ́wọ́ àwọn Lárúbáwá, tẹ́lẹ̀ kí òṣìṣẹ́ wà lóòrùn, àjọ máa náwó, ìyẹn wà ń bòjì. Òṣìṣẹ́ wà lóòrùn, àjọ máa náwó, ìyẹn wà ń bì kan. Àwọn kan máa fi mú àwọn kan díwò yín. Aláàfẹ́ ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá, Olúwa àti Mọ́fìtì yarí pé dandan a gbọ́dọ̀ fẹ́. Kódà ó bojú àwọn ìjọba pàápàá jẹ́, níbi pé àwọn ìjọba náà mọ̀ wípé arákùnrin yìí ó bojú àwọn jẹ́. Ẹ wá wo ẹ máa rí, ebó òun lẹ̀ ń wò yìí. Ẹ wo bí àwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo nítorí ìwà Olúwo. Ẹni bá rí crowd yìí nítorí ariwo yìí, a rò pé àwọn èèyàn fẹ́ràn ẹ̀ ni. Ó ti fẹsẹ̀ fẹ́ o, nípa tẹ̀gbó múra lẹ̀ fún inauguration Sharia law níbo, nílùú òbò, lórílẹ̀-èdè wo? Bẹ́ẹ̀ bá tẹ́ ẹ mọ̀ Tinubu, tẹ́ ẹ mọ̀ Shettima, àwọn ọba, ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá náà, ẹ̀yin náà gbọ́wọ́ lẹ́rán, ẹ̀ ń wò wọ́n. Gbogbo ẹ̀yin ọba tẹ́ ẹ níyàwó kọjá 3 4, tẹ́ ẹ tún yọ kúbẹ́kúbẹ́ gbogbo yín pátá ní ṣẹ̀ríà ó gidi. Ọlọ́run ṣe ọ̀pọ̀lọpọ̀ yín mùsùlùmí ni yín. Èyí tí ò ṣe mùsùlùmí tẹ́lẹ̀ tó bá fẹ́ jọba, á sáré lọ di mùsùlùmí. Ẹ pé ọmọ pé ẹ̀sìn tó dùn ún sásá bẹ́ẹ̀ ni. Gbogbo yín ní ṣẹ̀ríà ó gidi. Bẹ́ẹ̀ ẹ sì ń ṣe ṣẹ̀ríà yìí kí ọmọ Yorùbá má bàa bọ́ lóko ẹrú ni. Ẹ wo ẹ̀yin olólùfẹ́ wa, mi fẹ́ sọ̀rọ̀ púpọ̀ jù lórí ètò yìí. Mo kàn fẹ́ kẹ́ gbọ́, kẹ́ wo àwọn nǹkan tí ìgbésẹ̀ ọ̀tun tí Al-Mufti àti Olúwo gbé lórí ọ̀rọ̀ ṣẹ̀ríà. Ìpàdé bíríkótó tí wọ́n gbé àti bí àwọn ẹgbẹ́ wọn ṣe bí wọ́n ṣe sọ̀kòlù wọn. Ẹ má fi mùsùlùmí tàn àwọn èèyàn jẹ. Ẹ̀yin ìkàtẹ́sì wà ń bẹ̀rẹ̀. Ẹ̀sìn mùsùlùmí yẹ kó jẹ́sìn àlàáfíà, ẹ̀sìn tí ó tẹ́ èèyàn lọ́rùn, tí gbogbo èèyàn máa dùn.
ṣùgbọ́n nígbà tẹ́ ti fi nǹkan míì bọ́ ọ̀nà ẹ̀dà tí ó fi má làáfíà wá mọ́. ẹ wò á tún pàdé láìpẹ́, ẹ bá mi gbé ètò yìí, ẹ ṣé mo dúpẹ́, ó dàbọ̀.